àdúrà pàtàkì láti yanjú gbogbo nǹkan, láti dolówó, láti dọlọ́rọ̀, láti dọlọ́mọláyé, gbogbo nǹkan ló lè fi yanjú. Rabbana alayka tawakkalna wa ilayka nabna wa ilayka al-masir. Quran chapter 60 verse 4. Rabbana alayka tawakkalna wa ilayka nabna wa ilayka al-masir. Wàá ṣe 70 times every day. Tó bá ti kírun àsùbá àtàn máa ṣe, ọ̀nà Allah inú ẹ̀ á dùn, ayọ̀ á kún. Ṣe fún 7 days, ṣe fún 9 days, ṣe fún 11 days, ṣe fún 41 days. Ṣé tó bá bá ẹ lára mu, má jẹ́ ó já mọ́, máa fàdúrà tí tó bá fún ẹ ládùúrà mi wà máa fàdúrà mi ìkùn ni. Ó lágbára púpọ̀ jù. Tóró kó gbogbo nǹkan ẹ lọ́wọ́ Ọlọ́run ni pé Ọlọ́run nìkan ló mọ̀ tó lè yanjú ọ̀rọ̀ ẹ. Quran chapter 60 verse 4. Rabbana alayka tawakkalna wa ilayka nabna wa ilayka al-masir. Kò jù bẹ́ẹ̀ lọ. Fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ ìgbọ̀dọ̀ balagbada fi sákàǹtà àwọn aláìní account number ní fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájì àti òmùra ẹ fi ta wá lọ́rẹ. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń gbádùn ètò wa ẹ bá wa dá sí ètò mọ́ṣáláṣí tá ń kọ́ lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ dẹ̀ bá wa dá sí ètò àwọn ọmọ aláìní àti fún àwọn ọmọ opó. Àwọn ẹ̀yin tẹ́ ń dá sí náà òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀. À ń ta black seed powder, black seed oil, virgin olive oil à ń ta. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọlù wa àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. Virgin olive oil, black seed oil, black seed powder, habatu sauda. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ní halal powder tí kìí ṣoṣólẹ̀, tí kìí ṣe ìyọnu ayé, tí kìí ṣe mùlẹ̀ àgbà, kìí ṣe ìyọnu ayé, kìí ṣe ẹ̀bì àgbà ò bẹ́ anybody tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder ibi sínú láì tààlà. Solid barrier máa wà láàrin wa àti evil world wàá rògbò ẹ̀ ló ń forí kókó láǹtakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun. Terminator ní èyí tí wàá mix mọ́ ṣe, èyí tí wàá mix mọ́ cream, èyí tí wàá máa lò pẹ̀lú oyin àti warm water. Bẹ́ẹ̀ ni halal powder ní adẹ̀ ní Ileam ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Bulldozer ní fún obìnrin tó ní fibroid àbí tó ní blockage tube, bulldozer melt fibroid. Miracle leaves ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf. Ó lágbára, ẹsẹ̀ èèyàn wú ni, ikùn èèyàn wú ni, wọ́n gbé nǹkan sínú wúńbù èèyàn, ọfà tó ti pẹ́ lára ni. Get miracle leaves. Kódà tó bá tún boil miracle leaves tó bomi tó pọ̀ sí, tó rọra sè díẹ̀, tó fi ń ṣanra, purification ni ọ̀nà àlà ẹ̀mí òkùnkùn á jìnnà sí ẹ. Ó lágbára púpọ̀. Ẹ get all in one. Ìkúlì kan ní all in one wa ò lè wò. Òun àti miracle leaves kò ṣe má ní ilé, òun láti ní wọn lé. Ẹ ti rí ó wà halal. Gbogbo product wa ló gba láàbù kọjá ló dẹ̀ wà scientific approved. They are all powders. Wọ́n wà effective gidi. Ẹ get all in one. Prevention ni, treatment ni, cure ni, ó lágbára púpọ̀ jù. Ẹ get caterpillar fún obìnrin tí sọmúroro tá a mọ̀ sí hormonal imbalance àbí ẹ̀dà tó ń dà láàmú. Obìnrin tó ní infection tọkọtìyàwó tó fẹ́ sọ̀rọ̀ ọmọ tó fẹ́ fi inú ṣe ọlọ́gbẹ̀yìn fẹ̀yìn gbọ́mọ kan. Ẹ get caterpillar. Ọkùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count, ẹ get transformer. Ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa, get caterpillar àti transformer àti miracle leaves. Máa lo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wàá lè máa ṣe normal pẹ̀lú ìyàwó ẹ̀ bí sínú láì tààlà. Àtúnwá láwọn special package tá a máa ń ṣe fún obìnrin tó bá ní fire, tó bá ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, a ní special package tá a máa ń ṣe fún wọn tó rètò ọmọ. Ó ní the guidance, kì í ṣe bóyá kó máa lo nǹkan anyhow. Ẹni bá fẹ́ ṣàbíamọ á wo nǹkan jẹ ni. A dẹ̀ ní special package tá a ń ṣe fẹ́ni tó bá ní diabetics. Within a month sugar ẹ̀ máa kúrò nínú system ẹ̀ tọ́yọ́yọ́. Tó bá yẹ pé kò jogún ẹ̀ ní kò sí nínú ìran wọn tẹ́lẹ̀. Tó bá yẹ pé wà nínú ìran wọn tẹ́lẹ̀ á lọ yọ́yọ́ but a máa maintain ẹ̀ pẹ̀lú medication wa. Bẹ́ẹ̀ ni apps wa di sínú láì tààlà. Ètò àdúrà wà tó legit, ètò sàárà wà táwa ń ṣe fún yàn. Ayé ń dàyàn láàmú ni, àlejò ń dàyàn láàmú ni, kíní kan ń ṣe ni, àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni. Full package wà tá à ń ṣe yàtọ̀ sí product tá a máa ṣe. À ń kọ́ ọ̀ǹtú tọrọ ẹ bá gba ọ̀ǹtú a máa hàn tú fún ẹ. Tó bá dẹ̀ fẹ́ bẹ̀ wá lọ́ǹtú ayé ẹ wà náà bí sínú láì tààlà. Both natural and spiritual problem ẹ contact wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ló ń control ayé. Ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Lẹ́ẹ̀kan sí a wà ní Mádàgbáyàn Ìbẹ̀jú Lẹ́kì, Ẹ̀pẹ́ expressway Lagos after Ẹlẹ́kọ̀. Lẹ́ẹ̀kan sí a wà ní Òkè Ògùn Mádàgbáyàn Ìbẹ̀jú Lẹ́kì, Ẹ̀pẹ́ expressway Lagos after Ẹlẹ́kọ̀. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lórí èké ìpèníjà tó bá òkú dojúkọ ẹ̀dá bí ìsìnìlẹ̀ ìta ààlà àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ fún yín o.
àní fìtọ̀ fọ̀gbẹ́ ẹ̀ẹ́dẹ̀ dúpẹ́ fọlọ́n both natural and spiritual problem innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo nǹkan tó bá ń kọ́ yín ẹ lè pè wá ká bá yín ṣe tẹ̀ bá lè ṣe.